kò yẹ kó rí bẹ́ẹ̀ kí general Olúṣẹ́gun Ọbásanjọ́ máa pe Antalaniyan ní ọ̀nkù èédú nítorí pé wọ́n fẹ́ yan Madam Sajẹ ní àlè àpàpàǹdodo. Mo fọ́ o. Àṣírí Sunday Ìgbòho ti tú sí ọba Elégùṣì lọ́wọ́. Àṣé lóòótọ́ ni màmá Fẹlá bímọ fún Dínú Melaye. Èwo àṣírí padà tú. Ṣùgbọ́n ìròyìn kúmọkùmọ ló sọ bẹ́ẹ̀ o. Iléeṣẹ́ Matrix Homes and Properties Limited ló ṣe onígbọ̀wọ́ ìròyìn kúmọkùmọ ti ọ̀sẹ̀ yìí. Ẹ̀kálẹ́ Justice Atúrọ̀tàbí Èlùbọ́ ni oníròyìn yìí. Adífágbẹ́jà of Yorùbá Land ni mo jẹ́. Àfáà Rebecca ní orúkọ mi láti iléeṣẹ́ Ojúkòkòrò Evangelical Ministry orílẹ̀-èdè Kòkíà. Gẹ́gẹ́ ní 52 minutes to 11:30 lù ní ìlú Dubai. Ẹ wá nǹkan lẹ̀ mójú láti fi ẹnu kó skíbọ̀ àwàdà gbàù lójú ọ̀tá tó ń wò mí tẹ̀gbìn. Ìrọ̀lẹ́ ìjẹta ni General Olúṣẹ́gun Ọbásanjọ́ sọ di mímọ̀ fún gbogbo àgbáyé pé kò sí ohun tí Antalaniyan lè ṣe pé kí àwọn má gba ìbejì lẹ́ẹ̀mejì lọ́wọ́ Madam Sajẹ kí ó tó di pé wọ́n ti ilé epo wọn pa. Ẹ̀bọ̀ra òwú mo fọ́ o. Ẹ̀bọ̀ra àgbáyé sọ ọ̀rọ̀ yìí di túláàsì lákòókò tí wọ́n ń gba àwọn ọlọ́pàá DSS Ìrọ̀lábí ní ìmọ̀ràn gbígbóná pé bí ìjọba kò bá jáwọ́ nínú ọ̀rọ̀ Sunday Ọ̀kọlà àfàìmọ̀ kí àwọn DSS Ìrọ̀lábí má máa jásẹ̀ ní ọ̀kọ̀ọ̀kan èjèèjì nítorí wípé ìmọ̀ iní nìkan kì í di alẹ́ àti pé apá àtẹlẹsẹ̀ kan kì í ka ilé. Ìròyìn kúmọkùmọ ni ẹ̀ ń gbọ́ o. Matrix Homes and Properties Limited náà ló ṣe onígbọ̀wọ́ ìròyìn kúmọkùmọ náà. tó a kò lè torí àwíjàre káyín ọba lọ́rùn. Ayọ̀ Olúyẹmí ló bá wa gẹ́ẹ̀tì ìròyìn. Màmá Ìwà ló táìpù ẹ̀. Ọọ̀ni of Ifẹ̀ ní cameraman. Matrix Homes and Properties Limited ni wọ́n ṣe onígbọ̀wọ́ ìròyìn náà. Gbogbo wa ni kí ẹ mú o. tó ó wù ní ká pa ajá ká díjẹ ṣùlùkàǹbàrí ni kò jẹ́ o. ìyókù tún di ní ọjọ́ méje. Gbogbo yín pátápátá a kò ní yín mú kú o. Ẹ má gbàgbé láti lọ sórí ẹ̀rọ ayárabíàṣá ìyẹn wẹ́bsáìtì ti Matrix Homes and Properties Limited www.matrixhomeproperties.com láti wo àwọn àṣeyọrí tí a ti ṣe tàbí àwọn nọ́mbà tó ń lọ ní orí móhùnmáwòrán yìí. Ẹ má gbàgbé pẹ̀lú $500,000 ẹ lè bá wa dókòwò tí ó máa gba 30% ní ọdọọdún tàbí $1 million. Ẹ ó máa gba 30% tí kò sí ewu lórí rẹ̀. Ẹ pè sórí àwọn nọ́mbà wọ̀nyí.